ta òkòtó adé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ òun láyọ̀ ẹ̀gún lẹ́sẹ̀ iléeṣẹ́ yín iléeṣẹ́ wa tó kárí ayé ìṣẹ̀dálẹ̀ àbínibí wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé gbogbo ibi òun lójú wa ká tí a bá ń sọ̀rọ̀ nípa àṣà tí a bá ń sọ̀rọ̀ nípa èdè àti ìṣe Yorùbá àwa náà la wà ń bẹ àwa náà wà kọ́ Ọlọ́run Olódùmarè ní ìpínlẹ̀ Èkó òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní ìpínlẹ̀ Èkó ní ìlú Òrùgbó Ìdó níbi tí wọ́n ti ń fi àwọn ọ̀tànkùlú ènìyàn joyè ní ìlú Òrùgbó Ìdó bàbá wa ọba Aláyélúwà ọba Adéwálé Abdul tí wọ́n jẹ́ Ọlọ́fin Àjáyè ti ìlú Òrùgbó Ìdó ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ náà la wà báyìí gbogbo bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ bí ó ti bẹ́ ibẹ̀ náà là ń lọ báyìí gbogbo bí ìfinijoyè náà bí ó ti lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ká tó fìyàn joyè láàrin ìlú ó láti jẹ ẹni rere ẹ ṣé púpọ̀ orúkọ tèmi kò yí padà Adéọlá mi Ọlátúnjí Adéwẹ̀sìkò yín náà ni ẹ máa bá mi ká lọ. orúkọ mi ni Aláyélúwà ọba Adéwálé Mùsáfàwù Abdul Ọlọ́fin Àjáyè Olúsìrì 2 Òrùgbó Ìdó. Ayẹyẹ tí à ń ṣe lé ní Royal Chieftaincy Coronation Title àwọn ọmọ wa ní ìlú yìí látòrí Ìyálóde Bọ́ba Gòtẹ́ tí mo fi jẹ Ọ̀dọ̀fin Òrùgbó Ìdó land Akírógun Òrùgbó Ìdó land Olórógun àti Ìyálájé àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí ó ń jẹ oyè ní èní nìyẹn. A dúpẹ́ fún Ọlọ́run ọdún kẹta tí mo dé orí àpèrè nì tí mo jẹ nípa ìgbìyànjú wọn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn òun ni ó jẹ́ kí wọ́n kà fífi oyè yìí ta wọ́n ní ọrẹ yíníyíní kó lè ṣe èmí ìsinmi wọ́n gbìyànjú wọ́n ń gbárùkù ti ìlú yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí bó ṣe máa lọ sí iwájú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn ọdún kẹta mi tí mò ń lọ lórí ọdún kẹrin a ní ká fi àwọn oyè yìí dá àwọn ọmọ wa ní lọ́lá.
ọba tó jọba lọ. Sọ fún ọgbẹ́ tí ó ṣe wọlé fún gbogbo. Ọba lè paramọ́lẹ̀ mọ́ṣọ̀kòtò láti ẹ̀. Máa rí jẹ́ pé lóòrùn yẹn lọ́ní kẹjọ́ kò sí. Ẹwà. À ń tọ̀lẹ̀ lọ́jọ́ ẹ̀. Mùsàfáù ọlọ́kẹ́ àjáyè tí òrùgbò ìdólà. Ẹ̀yin èèyàn wa ẹ kú ìjókòó látàárọ̀ pàtàkì mo kẹ́yìn olóyè elédìgbò láǹkàṣàgbẹ́yìn náà káàbọ̀ sí bí ẹ̀yin ìyálàjé mo kí ẹ káàbọ̀. Ẹ̀yin mùsùlùmí. Ọmọ ẹlẹ́bẹ̀rẹ̀ kò tó wà ní ọmọ ẹgbẹ́ títọ́ kéèké náà tó ti sàlẹ̀ òtí ẹ̀rọ ń bẹ̀. Òhò gbàgbọ́ kábíyèsí ọba Mudashiru Ajibade Bakari Agoro Ranodu tìlú Mọ̀tà kábíyèsí ẹ káàbọ̀ síbí o. Ọmọ sákàtì ti lọ́rùn bàtà òjò pa yín kò rà ayọ̀ ikó ń tètè délé òjò ikó ń tètè délé ó lẹ́kọ̀ọ́ níbi àgbà káàbọ̀ aláìbò ìṣàkóso. Bákan náà ni mo kí bàbá mi bàbá àgbàlagbà tí kò pẹ́ yòókù ọdún á pé tí mo ti dé ibi tí bàbá tí wọ́n ti ń gba adé àti ọ̀pá àṣẹ eléjìrì ti èjì bàbá ẹ̀kọ́ àgbà o kábíyèsí o. Bákan náà ni mo kí bàbá mi àtàtà ọba Abdulhafiz Ọlákúnlé Bádírù elédìgbò ti Láǹgbàsà kábíyèsí ẹ káàbọ̀ lọ́dọ̀ aláyọ̀dẹ́lú ti odò Ayọ̀dẹ́lú kábíyèsí His Royal Majesty ọba builder engineer a vibrant kábíyèsí ọba Abdulgani Àsùnmọ́ Balógun kábíyèsí o. Ọlọ́tàtọ̀tà kò sí ọba tó jẹ́ kó òṣèlú ní látilẹ̀ tí Ọlọ́run tí wá fi sípò ọba ọ̀nà máa bọ́dọ̀ kàlá ìlàmúra dáadáa o kò gbọ́dọ̀ kò fẹ́fẹ́ kò ṣòṣèlú dé bọ́kọ̀ torí àtòṣèlú ìgà gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ nípa ẹ̀ kábíyèsí His Royal Majesty ọba Ìjẹ̀bú ẹ̀ka àpàṣẹ bíi. Ó ìkú àwọn ọba méjì ẹjọ́ ṣáwọn ìyálóde yìí nìkan ló wà níbi tó bá mi kí àwọn kábíyèsí yìí ẹ bá mi ṣe kábíyèsí ẹjọ́. Nítorí ní àdúgbò ibi tí a ti bí bàbá mi kábíyèsí ọba Mudashiru Ajibade Bakari Agoro àwọn aláṣà wọn máa ń dárí kan bẹ́ẹ̀ àbọ̀ ìṣùmọ́ ti ń bọ̀ ọba àṣùmọ́ o ìṣùmọ́ ti ń bọ̀ kí ni ìdìbò láti wá lóòlù o orówó láti wá èrò tàdùpà síbẹ̀ àti wá owó mítàdé ikọ̀ ìlú ìṣùgbọ́n níbi ọwọ́ ọba.
ó ní ọ̀rọ̀ bá gbójúlé sódò èkó sófún ayọ̀ fàdá ẹ̀fọ́rí dìbì ẹ̀yin yòókù ẹ múra ẹ tètè sókè ní mẹ́mọ́ ẹ̀jọ̀ ọ̀nà ìlẹ́bí kókó ẹ̀bí ẹlẹ́bí kó ẹ̀bí ẹ̀ aláṣẹ nínú ọjà o ti lọ́gbọ̀nsà ẹ wá fún mi ní àdúrà ṣókí ká fi bẹ̀rẹ̀ ètò yìí. ìgbẹ́ tó kọ́kọ́ jí ìlú Orúgbòyè, ìgbà ọmọdé ìlú Orúgbòyè, ìgbà ọkùnrin ìlú Orúgbòyè, ìgbà àwọn tó kọ́kọ́ tó fi ṣálẹ̀ ìlú Orúgbòyè báyìí, ìgbà àwọn ládéládé ìlú Orúgbòyè tó ti lọ báyìí. Wọ́n júbà ọba tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, kí wọ́n mú, kí wọ́n kàlà, kí wọ́n lọ́pọ̀ kó má lè ṣọ̀ṣọ̀ fún kábíyèsí ẹ̀dẹ̀lú ìgbó. Ẹ̀dẹ̀lú ìtọ́ kábíyèsí àníwá ìtì tábẹ́rẹ́ kí wọ́n láṣọ kábíyèsí táwọn wọ́n kí wọ́n jọ kábíyèsí ẹni wọ́n jọ wọn kábíyèsí nínú Orúgbòyè ìtẹ́wá ṣe òun ló já kọ́kọ́ ẹ̀ ṣe nígbàlégbà aṣọ́júmọ́dún ní ṣàwọ̀ aṣọ́júmọ́dún aṣọ́júmọ́ṣù ní ṣàwọ̀ aṣọ́júmọ́ṣù aṣọ́rọ̀mọ́rọ̀ ní ṣàwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀ kábíyèsí ẹ̀ ṣe pẹ́pẹ́ ẹ̀ ṣe pẹ́pẹ́ o ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣíwàfà ẹ̀ ní tẹ́tí lẹ̀mọ́lẹ̀ ọ̀tọ́mọ aráyé òde òní fún yín dání ìlú Orúgbòyè wọn ní bèrè lọ́wọ́ yín. nítorí gbogbo àjọ àjọṣe pẹpẹ àríwá àtẹ̀ṣe bẹ́ẹ̀ kábíyèsí ọba lọ́tà ẹ ti wá mílẹ̀ yìí ẹ ti rí ẹ délé láyọ̀ àtàláfíà ẹ ní délé lọ gbogbo ọmọ ẹ ní délé lọ kú gbogbo ọ̀nà tẹ̀tẹ̀ wá.